àṣírí ìdí tí mínísítà ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí Alhaji Abubakar Badaru àṣírí ìdí tí bàbá náà tó fi kọ̀wé fipò sílẹ̀ ó mà ti tú ìyẹn gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fọ̀rọ̀ falẹ̀ rárá tó fi yan olórí gbogbo ọmọ ogun Nàìjíríà náà ìyẹn ex-chief of defence staff ajagunfẹ̀yìntì Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà tuntun fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ rántí pé lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà yìí èyí tí í ṣe ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá ọdún yìí the 30th of November 2025 ó ní Alhaji Abubakar Badaru inú mà kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí mínísítà ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé níṣe ni Tinubu ló kéde wípé òun ti gba lẹ́tà tí Badaru tó fi kọ̀wé fipò sílẹ̀ wípé òun fẹ́ lọ mójútó ìlera òun tó sì jẹ́ kó di mọ̀ pé ní kíákíá òun yóò yan ẹni tí ó rọ́pò ẹ̀ èèyàn pé òun yóò yan mínísítà ọ̀rọ̀ ètò ààbò tuntun lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ó sì di ọjọ́ kejì tí Badaru tó kọ̀wé fipò sílẹ̀ ẹni Tinubu ló máa yan Christopher Musa tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì nígbà tí Tinubu yọ kúrò ní ipò olórí gbogbo ọmọ ogun Nàìjíríà èèyàn chief of defence staff. Ṣáà bó tilẹ̀ jẹ́ pé Abubakar Badaru tó kọ sínú lẹ́tà ni wípé òun fẹ́ lọ mójútó ìlera òun ìyẹn pé òun fẹ́ lọ tọ́jú ara òun ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé baba ńlá arọ́ ni kò sí nǹkan tí ó ṣe ìlera Badaru tí ò fi lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ àgbọ̀ pé ó kàn fi àwáwí náà kẹwọ́ kójú má bàa tì ní nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ fún un pé kó sọ bẹ́ẹ̀ nítorí pé ààrẹ ti ní kó fiṣẹ́ sílẹ̀ ìyẹn pé Tinubu ló gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn kan jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ tí Abubakar Badaru sọ wípé òun ò lè lajú sílẹ̀ kí orílẹ̀-èdè Amẹ́ríkà kókó sójà wọ Nàìjíríà kó a máa pa àwọn ọmọ ìyá òun nílẹ̀ Haúsá ló jẹ́ kó kọ̀wé fipò sílẹ̀ èyí tí Badaru ti ní kò sóòótọ́ níbẹ̀ ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe nítorí eléyìí ni Badaru ló ṣe kọ̀wé fipò sílẹ̀ o àkọ́kọ́ a gbọ́ pé Tinubu ni ló ní kó kọ̀wé fipò sílẹ̀ ìkejì dẹ̀rẹ́ nítorí ètò ààbò tí Tinubu fẹ́ ṣàtúntò ẹ̀ a gbọ́ pé Tinubu àti orílẹ̀-èdè Amẹ́ríkà nípa ìgbìmọ̀ táwọn méjèèjì jọ rìn lórí ètò ààbò Nàìjíríà wọ́n sọ fún Tinubu pé kó pààrọ̀ gbogbo àwọn tó wà nídìí ètò ààbò Nàìjíríà bóyá ìyípadà yóò tún dé lórí bí ìfẹ̀míṣòfò ṣe wà ní Nàìjíríà eléyìí la gbọ́ pé ó jẹ́ kó pààrọ̀ Abubakar Badaru bẹ́ẹ̀ la fìdí ẹ̀ múlẹ̀ pé nítorí pé àwọn sójà ló máa ń dipò mínísítà ọ̀rọ̀ ètò ààbò rí mú lórílẹ̀‐èdè Nàìjíríà látìgbà tó ti bẹ̀rẹ̀ ìṣèjọba àwarawa ṣùgbọ́n tó jẹ́ pé Tinubu ló pa ìlànà dà tó jẹ́ pé ẹni tí kì í ṣe ọlọ́pàá àbí sójà gan ló fi sípò náà ni la gbọ́ pé ó jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Tinubu nímọ̀ràn nípa àwọn sójà wọn kì í bọ̀wọ̀ fẹ́ni tí kì í bá ṣe sójà tán gbé lórí wọn tó sì ní ìdí eléyìí ni Tinubu náà fi pọ̀npọ̀ pé àsìkò ti tó káwọn yọ Badaru eléyìí la gbọ́ pé ó sì ti fi yọ kúrò nípò tí ó fi yan ọ̀gágun Christopher Musa.